Salamu alaikum wa rahmatulahi wa barakatu. Mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, olólùgbọ́ mi. Ìránṣẹ́ Ọlọ́run Sheikh Waliyullah Aṣíwájú Babátúndé Balógun Jagun Àṣọ pèdèpèdè. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí mọ́ agbóhùnsáfẹ́fẹ́ àti ẹ̀yin tí ẹ mọ̀ mí mọ́ iṣẹ́ ìránṣẹ́ t'Olúwa gbélé mi lọ́wọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kì í máa ṣe mùsùlùmí nìkan ló wúlò fún o. Ó wúlò fún kìrìsìtẹ́nì, ó wúlò fún gbogbo ẹlẹ́sìn àbáláyé. Ó wúlò fún ẹni tó bá jẹ́ ọkùnrin, ó sì wúlò fún ẹni tó bá jẹ́ obìnrin. Ìdí ẹ̀rẹ́ tí mo fẹ́ kẹ́ ẹ bá mi farabalẹ̀ dáadáa nínú àkọlé tí mo pè ní àṣírí àwọn ọkọ ọ̀run apá kìíní. Àwọn wo ni wọ́n ń pè lọ́kọ ọ̀run? Àwọn wo ní ní ọkọ ọ̀run? Àwọn wo láya ọ̀run? Àwọn wo ní ní aya ọ̀run? Ọkọ ọ̀run làwọn tí ó jẹ́ àlìjànú tí wọ́n ń ṣèyàn, tí wọ́n ń bá obìnrin ènìyàn ṣe pọ̀. Nígbà tí aya ọ̀run jẹ́ àwọn tí kì í ṣe ènìyàn, tí wọ́n jẹ́ àlùjànú lábo, tí wọ́n ń bá ọkùnrin ayé ṣe pọ̀. Oríṣiríṣi ṣùtá àti jàǹbá ni àwọn ẹ̀mí àìrí yìí ń ṣe fọ́mọ ènìyàn. Ẹ já mú láti ọ̀dọ̀ àwọn obìnrin tó lọ́kọ ọ̀run. Mo fẹ́ fi yé wa wípé kì í ṣe ìràwọ̀ omi nìkan ní máa ń ní ọkọ ọ̀run lóbìnrin o. O lè máa lo ìràwọ̀ iná, o lè lo ìràwọ̀ erùpẹ̀, o lè lo tatẹ́gùn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ọkọ ọ̀run ni àmútọ̀run wá. Àwọn kan ń bẹ tó jẹ́ wípé àfiṣe ni nínú ayé. Àmì wo wá ni ó rí tó fi mọ̀ wípé ṣé ṣòro tí òun bá fà á yìí, ṣé kì í ṣe pé ọkọ ọ̀run ni? Àkọ́kọ́ náà, gbogbo obìnrin tí bá ti ń ní àjọṣepọ̀ ojú oorun, ọkọ ọ̀run ní ń bá ó fà á o. Àjọṣepọ̀ ojú oorun yóò wá dùn ju kí wọ́n bọ ṣeré ojú ayé lọ. Àjọṣepọ̀ ojú oorun tó ṣe tó ní débi wípé láàrin oṣù kan, bọ́kọ ilé rẹ bá ń nawọ́ sí ọ gan, ó fẹ́ máa gbọ́wọ́ ẹ̀ kú o. Gbogbo ọkùnrin ó máa rùn sí ọ. Àmì ọkọ ọ̀run leléyìí. Lẹ́yìn náà, àmúbọ̀ wà fẹ́ni tó lọ́kọ ọ̀run. Bélé ìfẹ́ yóò padà gbé jùlẹ̀, bí tọ̀hún fẹ́ yóò padà gbé jùlẹ̀. Kì í ṣe pé wọn ò nífẹ̀ẹ́ rẹ o. Ẹ̀mí àìrí tí ń bá rìnrìn àjò ní dàárín wọn rú ni ó jẹ́ kí oníbùjókòó nílé ọkọ tàbí kó ní pàtó ọkùnrin kan tó sọ wípé òun fẹ́ fẹ́ ọdọjọ́ alẹ́. Ìkẹta rẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nílé ọkọ àbí wọ́n ti lọ́kùnrin lọ́wọ́ tí wọn ò lóyún. Gbogbo ẹ̀kọ́ làṣàṣì ayé. Ọkọ ọ̀run máa ń dí obìnrin tí bá ń bá ṣe pọ̀ lọ́wọ́ láti bímọ sáyé. Ó pé kó bímọ sájùlé ọ̀run, kó bímọ sọ́dọ̀ rẹ̀. Ó pé kó bímọ síbẹ̀ ju wípé kó máa wá bímọ sóde ayé lọ. Mélòó mélòó ẹni tí ń wá ọmọ lóde ayé tí ń ṣe àgbò ká, tí ń ra ìkòkò kiri, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ti bímọ bíi 3, 4. Yóò kàn lálàá, àlá ni wọ́n máa lá. Àlá òun ni wípé yóò lóyún lójú oorun, yóò sì bímọ lójú oorun. Allahu Akbar kabira. Gbogbo àwọn tírú èyí bá ti ṣẹlẹ̀ sí, ọkọ ọ̀run ni o. Ẹni bá wá jàjà wá rẹ́ni tí ó sọ wípé òun fẹ́ ọ tìṣòro rẹ, irú ọkùnrin bẹ́ẹ̀ kó múra. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ọkùnrin ń kú mọ́ lórí ni ló fà á tó jẹ́ wípé ọkọ ọ̀run ni ìṣòro wọn. Látàrí wípé àwọn àlùjànnú yìí jẹ́ ìṣẹ̀dá kan tí máa ń jowú púpọ̀ púpọ̀. Wọn yìí sì fẹ́ kẹ́ni tí wọ́n bá ti nawọ́ ọ̀fẹ́ sí àbí tí wọ́n bá ń rìnrìn àjò, wọn yìí fẹ́ kírú ẹni bẹ́ẹ̀ ò ní ọkọ láéláé. Bàbá wa rẹ́ni tó takú wípé irú wọn lòun ọ̀fẹ́ tí ò súnmọ́ Ọlọ́run. Ẹ má ṣì mí gbọ́, tí ò súnmọ́ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó gbẹ̀mí mì. Ìgbẹ́mímì wọn sì rèé, kì í ṣe pẹ̀lú wọ́ọ́rọ́wọ́kọ́. Ikú wọn sábà máa ń mú ẹ̀jẹ̀ dání, tẹ́jẹ̀ máa ń ṣàn ni. Ẹlòmíì
tó bá jẹ́ni torí rẹ̀ le tí ń bá ọkọ ọ̀run rẹ̀ lágídí wípé sẹ́yìn ní bímọ níṣẹ́ òun ò ní bímọ fún ọ níṣẹ́ ó ṣeé ṣe kọ́kọ́ ọ̀run yẹn ó já ògo rẹ̀ gbà. Ògo kan máa wà níwájú orí, ìkan máa wà lábẹ́ àwùjẹ. Oríṣiríṣi àyè lògo máa ń wà lára àwọn obìnrin àti lára ọkùnrin. Wọ́n wàá mú ògo òun, wọ́n lè lọ fi pamọ́ sínú ìràwé. Wọ́n mú ògo náà, wọ́n lè lọ fi pamọ́ sísàlẹ̀ odò. Nítorí pé kò jọ èmi lójú, àwọn àṣírí ọ̀pọ̀lọpọ̀ ti tú sí mi lọ́wọ́ látàrí iṣẹ́ tọ́lọ́run gbé lé mi lọ́wọ́ tí mò ń ṣe yìí. Tó jẹ́ pé ńgbà tí ọwọ́ bá tẹ àlùjọ̀nú náà ni ó máa bẹ̀bẹ̀, ni ó sọ gbogbo àṣírí bó ṣe bẹ́ẹ̀ nìyẹn rìnrìn àjò tó. Ẹni ọkọ ọ̀run bá ń bá jà, ó lè máa ní lọ́wọ́ nígbà tí ó bá lọ́kùnrin lọ́wọ́, ṣùgbọ́n kété tó bá ti lọ́kùnrin lọ́wọ́, nǹkan rẹ̀ ó máa ṣe ségesège. Ẹni ọkọ ọ̀run bá ń bá jà, bó bá lọ fẹ́ ẹni tó ní owó tó ní gbìngbìn nìkìn, la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. Díẹ̀díẹ̀ ni nǹkan ọkùnrin yẹn ó máa bàjẹ́, tí ó máa joro díẹ̀díẹ̀, tí ẹni iwájú rẹ̀ ó fi padà dèrò ẹ̀yìn, tí wọ́n fi padà máa tọrọ jẹ. Tọkọ ọ̀run nu. Àwọn ò gbàdúrà kí ẹni tí wọ́n bá ń bá ṣe pọ̀ nú obìnrin nú ayé kó bímọ rárá. Ẹ wá rí tí ẹni tó ní aya ọ̀run yóò máa mámú bó obìnrin. Àmúbó obìnrin ó pọ̀. Ọ̀nà ó sì máa dí, torí gbogbo ohun tí ó máa fi ṣe yànga fóbìnrin náà lówó. Aya ọ̀run ò sì ní jẹ́ ó lówó lọ́wọ́ débi wípé yóò wá sọ wípé òun ṣe tán, òun fẹ́ fowó ẹ̀ńtáìzì obìnrin. Mò ń bẹ lọ́run fún gbogbo ẹni tí ń gbọ́ mi báyìí lọ́wọ́lọ́wọ́ tó wà nínú ìṣòro aya ọ̀run àbákọ ọ̀run. Ọlọ́run aláàánú yóò tú yín sílẹ̀. Ṣùgbọ́n kò ṣeé dúró wò, nítorí pé àìmọye orí òkè sórí òkè, àìmọye àwọn ènìyàn tí wọ́n ti jẹ mímu nílé tìbílẹ̀, tí wọ́n ti lo lílò lọ́dọ̀ àwọn àáfàá. Àáfàá tí ó bá ṣiṣẹ́ ọkọ ọ̀run, ó gbọ́dọ̀ jẹ́ ni Ọlọ́run yàn tọ́lọ́run pè, kì í sọ̀rọ̀ ọmọ kéwú o. Ó lè kéwú ọ̀ràn iṣẹ́ rẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n kì í ṣe gbogbo àáfàá tó kéwú tán ló lè ṣiṣẹ́ ọkọ ọ̀run, nítorí àṣírí ibẹ̀ ni wípé ẹni bá ti lè ní ẹ̀mí ṣìnà, tí ò lè fọwọ́ gbáyà wípé láti ìgbà tí òun ti fẹ́ yàwó tóun fẹ́ lé nínú àwọn ìránṣẹ́, ìbáà ṣe pásítọ̀, ìbáà ṣe àáfàá, ìbáà ṣe wòlíì, ìbáà ṣe babaláwo, ẹ̀mí ṣìnà bá ti lè wà lọ́kàn àyà rẹ̀ títí ń ṣiṣẹ́ ṣìnà, tí ń ṣèṣe ṣìnà, kò lè rí iṣẹ́ ọkọ ọ̀run ṣe. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń dààmú kiri, síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ wọn ò gbọ́. Àwọn fọ́nrán kan bẹ, àwọn fídíò kan bẹ láwọn iṣẹ́ tí Ọlọ́run ti ní kí n rí ṣe, tó ti gbọ́wọ́ mi ṣe lórí ìrìn àjò ọkọ ọ̀run, tó jẹ́ pé kò ṣeé jù sórí atẹ́gùn báyìí, àṣírí ńlá ni. Níbi tí wọ́n bá àlùjọ̀nú bá ọmọ ènìyàn rìn dé nínú ayé. Wala haula wala quwwata illa billahi al-aliyyil azim. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ààyè tó lápẹẹrẹ tọ́lọ́run ní kí wọ́n rìn, débi tí ọ̀rọ̀ wọn ó ti lójú, agbára Ọlọ́run náà ló yanjú ọ̀rọ̀ wọn. Kí lọ̀nà àbáyọ sí ẹni tó bá lọ́kọ ọ̀run àbọ́láya ọ̀run? Ọ̀nà wo lo fẹ́ gbé gbà tó fi bọ́ nínú ìṣòro yìí? Jẹ́ ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ̀ fẹ́ni tí ó mọ̀. 090 705 77719. Lẹ́ẹ̀kan sí 090 705 77719. A pàdé nínú apá kejì, àṣírí ọkọ ọ̀run àtaya ọ̀run apá kejì, ọ̀nà àbáyọ rẹ̀ pẹ̀lú àṣẹ ọba tó pè mí, tó ní àṣẹ ìpè mi. Gbogbo ìwọ tó fi tí kọ̀ròyìn ayọ̀ yìí, ìtúsílẹ̀ ọwọ́ ọ̀nà ayé rẹ o. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.